ọ̀rọ̀ rèé o. Moshood dáná sun ìyá bàbá rẹ̀ ló bá ní ìyá náà mọ́ múnú bí òun lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nura Moshood, ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n, ni ìròyìn ti jábọ̀ wípé ó dáná sun ìyá bàbá rẹ̀ ní ìpínlẹ̀ Jigawa. Gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa, DSP Lawan Adam, tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, ti ṣàlàyé pé wọ́n náwó gan arákùnrin ọ̀hún lọ́jọ́ àbámẹ́ta sátidé. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní abúlé Muazu tó wà níjọba ìbílẹ̀ Zule Tankaka ní ìpínlẹ̀ ọ̀hún. Arákùnrin náà ló gba agbo ilé wọn lọ pẹ̀lú jẹ́ríkà epo bẹtiróòlù tó sì dá sí ìyá bàbá rẹ̀ Zuwaira Mohammed, ẹni 60 ọdún lára. Lẹ́yìn eléyìí ló ṣọná sí ìyá náà. Ìyá ọ̀hún ló ti padà gbẹ́mìí mì ní ilé ìwòsàn látàrí ọ̀kan-ò-jọ̀kan àpá àti egbò àdá ìjìnnà tó wáyé látàrí ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún. Àfúrásì náà ni wọ́n ti fi ṣọwọ́ sọ́dọ̀ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ fún ìwádìí tó péye, tí ó sì gbà wípé lóòótọ́ ni òun ṣiṣẹ́ láabi náà. Ìwádìí fi hàn wípé àfúrásì ọ̀hún ní àrùn ọpọlọ tó sì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Àfúrásì náà ṣàlàyé pé ìyá yìí máa múnú bí òun lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú bí ó ti máa ń mẹ́nuba bí òun ṣe rí àti àìlera òun, léyìí tí òun ti kìlọ̀ fún ìyá náà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n tí kò dẹ́kun à ń sọ̀rọ̀ lórí rẹ̀. Èyí ló mú kí òun lọ ra epo bẹntiróòlù tí òun sì dá sí ìyá náà lára kó tó di wípé òun ṣọná sí i. Abiola Ajani ló jábọ̀ ìròyìn fún